nǹkan táyì pípù yìí ṣe yìí ò dáa kò dáa ẹ̀yin náà wò oko tí ẹnìkan fi owó tó yá owó tó fi owó dá oko yẹn tó gbin ẹ̀gẹ́ tó gbọ́ oníṣẹ́ ọdún tí wọ́n ro oko yẹn tí wọ́n kọ́ ebè ó ní àwọn Fúlàní débẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí wú ẹ̀gẹ́ yẹn fún màálù tiwọn ṣe rí báyìí ẹ má dàgbà pé mo release video kan ní last week níbi tí wọ́n ti dá ẹjọ́ wípé kí wọ́n lọ yẹgi fún ọkùnrin kan tó ń pa Fúlàní yẹn dẹ̀ fi màálù jẹ oko ẹ̀ ní o ẹjọ́ ká ní ẹni tó ní oko bá dénú oko yìí tó rí bí wọ́n ṣe sọ sẹ́nu oko báwo ni o ṣe ń síwáwù ó kẹjẹ wípé tó bá ní òfẹ́ síwáwù wọ́n máa pa sínú oko náà ni ṣé ìwà yìí dáa ṣé ìwà yìí dáa ẹ ń fi business ní ẹ fi ń ba business ní business jẹ́ báwo ló ń jẹ òṣè ní wọ́n bí a ṣe ní ẹni tó nù kó báyìí bí a ṣe ló yáwó báyìí ní cooperative who knows àjẹsán gbèsè báyìí ṣé ìwà yìí dáa now níbi tọ́rọ̀ yìí ń lọ kò síjọ́ tí a ò sì ní ṣe ìwọ́de tako wà tí àwọn darandaran yìí ń wù àǹjọ tó dẹ̀wájú mi ni wípé wọn kì í sábà ṣe wùwà yìí ní state tiwọn south mi àti máa ń wà yẹn bí wọn wù ní ẹbí wọn wù ní Yorùbá ó mì pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ó túmọ̀ sí pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe mo dẹ̀ wá fẹ́ fi àsìkò yìí rọ ìjọba especially our governance here in Southwest please try to do something on this matter kó tó ti pé o máa bọ́ sórí a lè mọ wọn lọ báyìí ẹ máa kó màálù tí business yìí ẹ máa kó wọnú oko lóko ẹ máa fi jẹ oko lóko tí ẹnìkan dáwó tó dáwó ṣe ló dáwó ṣe ló yáwó tó kó tó lè dá oko yẹn mo jẹ́ ti sọ wípé àwọn tó ń darán yìí kọ́ ló ní màálù yẹn àwọn alágbára orílẹ̀-èdè náà ni àwọn ló ń fún wọn ní instructions yẹn pé ibi tẹ́ bá ti lọ ẹ fẹ́ lámbẹ̀ àwaláwa ń bẹ̀ àwọn bẹ́ẹ̀ sẹ́ ń wò yìí àwọn kọ́ ló ní màálù yẹn o senators governors ministers reps àwọn bá àwọn èèyàn ńláńlá àwọn honourables àwọn ló ní màálù yẹn wọ́n kàn fi àwọn eléyìí sọ ni so àwọn eléyìí lẹ́nu pé kò sí ẹni tó fẹ́ mú àwọn ṣé wàá yé dáa so ó dìgbà tí a bá ṣe ìwọ́de mo rò ní o pé bí yá kí bọ́s a lè mọ bábà yìí lọ ẹ mọ iye èèyàn táwọn darandaran yìí ti pa sínú igbó lórí pé ẹ fi nǹkan jókòó wọn àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ̀dẹ̀ àwọn lè mọ̀ ẹ máa sáwọn wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì máa bá ìyàwó ẹ̀sùn lójú ẹ̀ ẹlòmíì máa bọ́ ọmọ obìnrin sùn lójú ẹ̀ ẹ̀wọ̀n kan tó ń ṣe ní Benue State lọ́wọ́lọ́wọ́ so bẹ́yà níjọ́ kan kí kákú ṣe national shutdown lórí ọ̀rọ̀ àwọn darandaran yìí bí àgbà yẹn ìjọba mú nǹkan tó ń ṣẹlẹ̀ then I'm calling on ìyáwá Barrister Yejide Ogundipe ọmọ bàbá Fagunwa àwọn ni SSA to the president of food security mami ọmọ yìí ló ń sọ̀rọ̀ mà ẹ bá wa bá ààrẹ wa sọ̀rọ̀ kàn bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí àwọn Fúlàní wọ́n ń balẹ̀ ayé jẹ́ wọ́n ní àwọn àgbẹ̀ lára àwọn Fúlàní wọ́n ní àwọn àgbẹ̀ lára wọ́n ń ba oko àwọn àgbẹ̀ jẹ́ báwo ni oúnjẹ sì wá máa pọ̀ nísìn ìbẹ̀rù wípé wọ́n ń pa àwọn èèyàn sóko torí ojú ẹ̀ báyìí ló ṣe máa da màálù tó máa fi jẹ àgbàdo ẹjọ́ kó ẹjọ́ gẹ́gẹ́ tó bá sọ̀rọ̀ wọ́n tẹ̀ máa gún àdá wọ́n máa sẹ́ni wẹ́lẹ́wẹ́lẹ́ ìbẹ̀rù yóò wá jẹ́ káwọn ìwẹ́ lóko mọ́ torí káwọn má pàpàdé Fúlàní àti ní oúnjẹ wọn àní oúnjẹ wọn so please help us to talk to the president mami Barrister Yejide Ogundipe ní Fagunwa ọmọ bàbá Fagunwa ọmọ ìlú Òkègbó ẹjọ́ ẹ bá ẹyin ní SSA to the president of food security ẹ bá sọ fún president o pé kán bá àwọn Fúlàní sọ̀rọ̀ àwọn darandaran not all Fulanis I mean àwọn darandaran yìí sọ̀rọ̀ kí wọ́n sọ owó ẹgbẹ́jàmọ́wọ́ because sẹ́rí tó bá yá wọ́n sọ àwọn èèyàn kan kiri àwọn èèyàn níbẹ̀rẹ̀ ikú mọ́ that is just the truth ẹbí máa ló jẹ́ bí bá pa àwọn èèyàn dé level kan wọn níbẹ̀rẹ̀ ikú mọ́ so kó wá tó di pé gbẹgẹdẹ máa gbiná ẹ má kàn máa wò àwọn people they are not God a kàn ní má bẹ̀rù wọn àjọ ní orílẹ̀-èdè yìí ni even in fact wọ́n bá wa ní orílẹ̀-èdè yìí ni wọ́n lè mú orílẹ̀-èdè nira gbé fún wa just imagine this nílùú tó ní ọba tó ní ìjòyè ta ní gọ́fìnà ta ní mínísítà ta ní pírẹsidẹ́ǹtì ta ní ọlọ́pàá ta náwọn ológun àwọn kan dẹ̀ ń jayé bí eléyìí àkùdé sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ kò sí ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ àbí kí lẹ́yìn bí mo bá mọ̀ wo fídíò yìí inú kan bí mi ni ibi tẹ́mi wà bíbá yìí kò sí èèyàn tó wọ́n bí dá kó ṣe bẹ́ẹ̀ wà á lọ kó ìkódà wà kó màálù lọ jẹ ọkọ olóko níbi tẹ́mi wà bíbá ní kọ́ńtì tẹ́mi wà bíbá they no born you well wọn àbí ẹ̀dá bẹ́ẹ̀ kò possible because ṣé ìgbà tí a bá fi màálù jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ iṣu àgbàdo ẹ̀gẹ́ tán ẹ̀jọ̀ kíkọ́ làwọn fẹ́ máa jẹ dẹ́ ẹni tó fi ohun tó ya owó dá oko fún gbogbo tó fẹ́ sí owó san gbèsè ẹ jẹ́ kájọ rò náà adẹ̀ sọ bí eré kí ní dẹ̀ ń di nǹkan tó wò ká mọ́ adẹ̀ náà níjọba
So please, I need your suggestions. I need your advice. I need your opinions. What do you think we can do on this to stop this shit? Please give your opinion. I see my humble self. This is Adomade. Bye for now. Ade Omade, advocates for the masses.